Media, we bring the work closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the work closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lájú. Ẹyẹ tó torí kòtò bí àná wọn pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdúwà ga. Odùduwà kò bá lè gbé wa. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé gbélẹ̀ ìlérí. Káwa lè gba oko ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media. Orílẹ̀-èdè. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàbò tó wà ní ìdí títí àṣà àti iṣẹ́ ọmọkùnrin òjìlọ nílárugẹ. Ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ní àárín àti ní abẹ́rẹ́ ní orílẹ̀-èdè Odùduwà. Ìyẹn Odùduwà Republic lèdú. Iṣẹ́ ọmọ ní olódùn tó mọ àrùn láti nínú àwọn ọlọ́rẹ̀ àti nílé. Olódùmarè agbègbè àṣẹ Olódùmarè. Ẹgbẹ́ tí gbogbo wá fi ọlọ́pàá pẹ̀lú ìgbésẹ̀ orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. Orílẹ̀-èdè Odùduwà ní ìrètí ìgbà ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti gbé ìlú ìṣọ̀kan wá ń fẹ́. Ní agbáwo ìyà tó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn. Àwọn
nítorí wípé ìyà yìí pọ̀ tó bẹ̀ sí àwọn ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa. Kò sí àǹfààní tí ó pè láti fẹ́ ibi ìṣẹ́ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí. Ikú ìyà, ikú ẹ̀sìn, ìpakúpa ni wọ́n pa àwọn ọmọ Yorùbá tí ó bá ní òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀. Ìjọ wa dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa ṣe ṣé ó dára bí ọmọ aláṣọ tí ó máa wà títà? Ǹjẹ́ ó sì wọ̀n bí ọmọ onílé tó máa gbé èyí ojú? Ẹ jẹ́ kí á rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ gba ohun tí a fẹ́ jẹ jẹ. Kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tó ti lọ ó má bàa parí. Kí ìran wa tí ó bọ̀ lẹ́yìn yóò lè máa sọ nípa tiwa wípé àìṣe nígbà rẹ̀. Ẹ jẹ́ kí a fi ara wa sí òṣìṣẹ́ ọ̀wọ̀ bí a di ara wa mú nítorí pé àìkọ̀wọ́rìn ejò ní ọmọ ejò níyàwó bí ọ̀ká bá ṣáájú tí tègbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òkò láwọ́rù tẹ̀lé wọn lẹ́yìn èyí tí ẹ̀dá kan tó lè fi ìdí omi ètò ìjọba náà rí wọn. Ìṣèjọba Yorùbá tó dára yìí ní ìwà àti ìṣe Yorùbá ní àkókò bẹ́ẹ̀ ni wọ́n bọ̀wọ̀ fún àgbà. Ìṣẹ̀dá tí ó ní àmì èyí ẹ̀dá tí elétò àti Yorùbá ṣe. Bí ọkùnrin bá yí ní òwúrọ̀ ní ilẹ̀ kó ojú ìwé adọ̀bálẹ̀ gbàràdà àti àwọn òbí òbí. Bẹ́ẹ̀ ni bí ọmọ obìnrin bá jí àti orókún méjèèjì sílẹ̀ àti àwọn òbí rẹ̀. Àṣà tó wù ní àṣà wa, ẹ jẹ́ ká gbé àṣà wa bá rúbẹ́. Ẹ jọ̀wọ́, gbogbo èyí tẹ́ wà ní ìdí ètò yìí tí Odùduwà ìfásitì ó lè dúró. Mò ń bẹ̀ yín ní orúkọ Olódùgbò máa rè. Mò ń bẹ̀ yín ní orúkọ àwọn bàbá ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa. Ẹ jẹ́ kí a fi ìlú kan ṣe. Ẹ má jẹ́ ká gba ìbọ̀dọ̀ ti ara wa. Ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún ara ní láàrin wa. Mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé bí a bá wá ṣe iṣẹ́ nínú ìdìbò yìí tí ó fẹ́ gba àbọ̀dọ̀ fún ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìdìbò nígbà Odùduwà ìfọ̀sí sílẹ̀. Kí ló ń gbé yìí ó rí ìgbà ṣàgbó ẹ máa fẹ́ àṣẹ. 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 Àṣẹ́gun. Yóò sábà kọ́lá ní ìjọsẹ̀. Tí ó wá ní ti èṣù ọ̀dàrà, oríṣiríṣi ẹgbẹ́ àṣẹ. Ẹ jẹ́ ká fi ní ìwọlé. Ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn. Kí àwọn alálẹ̀ ó lè fi gbogbo ọwọ́ sí i. Kí wọ́n lè fi gbogbo ọkùnrin wọn sí i. Kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà. Láṣẹ Olódùmarè. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Gbogbo ọmọ Yorùbá, ẹ já jọ sowọ́ papọ̀, ẹ já gba ìlú wa ká ní orílẹ̀-èdè tiwa. Òun ni ó lè yọ ọmọ Yorùbá nípa wípé ká máa sá kiri gbogbo orílẹ̀-èdè kiri, ká lọ máa ṣẹrú nílùú onílùú. Ohun tó lè yọ wá nìyẹn. Ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. A kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ti ọ̀sán yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orí ètò Koiki Media ni ẹ wà yìí, ibi tí ẹ ti mọ̀ the White Lion sí the last man standing. The last man standing. Gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe máa ń sọ, wọ́n ní ẹni tó bá gbàbọ̀dẹ̀ fún ìrìn àjò tí a gbé dání kó sùn kó má jí mọ́.
bẹ́ẹ̀ ni àṣẹ máa ń gùn. Bó jẹ́ èmi náà ni mo gba bọ̀dè kí n sùn kí n má jí mọ́, bó jẹ́ ìwọ náà ló gba bọ̀dè wàá sùn ò ní jí mọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀dá alààyè tó bá ti ń finú kan ṣe, tó ń fi tọkàntọkàn ṣe, gbogbo wa la jọ máa délẹ̀ lérí lágbára àṣẹ Èdùà. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń finú kan, gbogbo wa pátá, gbogbo ẹ̀dá ènìyàn tó bá ti finú kan tó fi bá Yorùbá nation rìn tí ò dalẹ̀, lágbára àṣẹ Èdùà, lágbára àṣẹ àwọn tó nílẹ̀, lágbára àṣẹ àwọn tó nílẹ̀, ẹ̀ní jábọ́, àjọ máa délẹ̀ lérí ni. Lágbára àṣẹ Èdùà, àtẹ̀yìn àtọwọn ọmọ yín àtìyàwó yín a ní fi kankan ṣe àwátì nígbà tá a bá délẹ̀ lérí. Ẹ̀mí yín ò ní bá lọ, ẹ̀mí tèmi náà ò ní bá lọ. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ bá wa share ètò yẹn, bá wa share sí gbogbo pílátọ́ọ̀mù yín kọ́wọn èèyàn wa kọ́ súnmọ́ wa, kán wá gbádùn wa létí tọ̀sán yìí. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa nítorí pé tá a bá ń wá tá a bá rí yín di pé a kàn ń sọ̀rọ̀ dànù ni, ṣùgbọ́n a dúpẹ́ pé a máa ń wá a dẹ̀ máa ń bá yín. Ẹ káàbọ̀ sórí ètò. Lágbára Ọlọ́run mi ò ní wá yín tì o, lágbára àṣẹ Èdùà, tí lágbára àwọn alálẹ̀ tí a ń jà fún yín, mi ò ní wá yín tì. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ bá wa share, ẹ bá wa share, ẹ jẹ́ kó kan gbogbo platform lára. Mo wá tara bẹ́ẹ̀ mo kí ọ̀gá mi pàtàkì, the White Lion, Mr. Ọláyọmí Kóìkí, mo kí yín sà, ẹ káàsán, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú àgbà ńlẹ̀ wa. Bẹ́ẹ̀ ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi tiyín wà ńlẹ̀ tí wọn ò dìde sí ìrìn àjò yìí, ṣùgbọ́n láti ìgbà tí ẹ ti gbé ìrìn àjò dání, ẹ fi iṣẹ́ kalẹ̀, ẹ fi gbogbo nǹkan kalẹ̀, ẹ wá ti gbogbo ohun tí ẹ ní, ẹ wá tì sínú ìrìn àjò yìí. Yorùbá ní ọkùnrin tí ń sunrun rárá fún ọkùnrin ẹgbẹ́, wọn ní akọ́ṣẹ́ ló ń ṣe. Ẹ kú iṣẹ́ takuntakun, mi ò ní wá yín tì. Mr. Ọláyọmí Kóìkí, mi ò ní wá yín tì sà. Àtẹ̀yìn àtọwọn ọmọ àtìyàwó àtìyá yín àti gbogbo àwọn àbúrò yín àtàwọn ẹ̀gbọ́n yín, gbogbo olólùfẹ́ yín pátápátá àní fi wọ́n ṣe àwátì, àní wá wọn tì nígbà tá a bá délẹ̀ lérí. Àjọ máa délẹ̀ lérí ni o. Ẹ máa kó wa délẹ̀ lérí, ẹ àti olóyè Ìgbòho Òòṣà, ẹ máa kó wa délẹ̀ lérí. Ẹ̀mí yín ò ní bá lọ o, ẹ̀mí aya yín ò ní bá lọ, ẹ̀mí ọmọ yín ò ní bá lọ, ẹ̀mí ìyá yín ò ní bá lọ. Lágbára àṣẹ Èdùà. Mo tara bẹ́ẹ̀ mo kí Professor wa Emeritus bàbá Bánjí Akíntóyè, bàbá tó fi arúgbó ara tó fi ń jà fún ìran Yorùbá, tó fi ewu orí, gẹ́gẹ́ bí bàbá Awólọ́wọ̀ ṣe fi lé bàbá lọ́wọ́ pé gbìyànjú kó kó ilẹ̀ lérí, kó kó Yorùbá délẹ̀ lérí. Bàbá ò dẹ̀ wẹ̀yìn, bàbá ò yí ohùn padà, gẹ́gẹ́ bí àdéhùn àwọn àti bàbá Awólọ́wọ̀. Bàbá àníwá yín tí o, bí ọ̀tá ti lẹ̀wù kán máa gbógun tó, ẹ̀yin lẹ máa kó wa délẹ̀ lérí. Nǹkan ò ní ṣe yín o. Bàbá, mo gbàládùra, àwa ọmọ yín tẹ̀ ń kó lọ sínú ilẹ̀ lérí, àjọ máa débẹ̀ nínú ayọ̀ àti àlàáfíà ni, mi ní wá yín tì. Wá tara bẹ́ẹ̀ mo kí olórí ogun bámbàm Ìgbòho Òòṣà, owó baba dámì, mo kí yín sà, ẹ káàsán, ẹ kú kó lè dá, ẹ kú ìgbáradì. Bàbá dáadáa, bàbá dáadáa, èmi á máa sọ pé má jà sọ́lá, má jà sọ́lá, nítorí pé mẹ̀sáyà tiwa ni, ànábì tiwa ni, Jésù Kristi tiwa ni. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ̀ pé ẹ máa kó wa dé ibi tá à ń lọ yìí.
inú ayọ̀, inú ìdùnnú, nítorí pé inú ìbànújẹ́ ọkàn ni ọmọ Yorùbá ti wà láti 1914 tí wọ́n ti so orílẹ̀-èdè papọ̀. Ṣùgbọ́n dídìde tẹ dìde tẹni ẹ fẹ́ kó Yorùbá kò ló oko ẹrú, àníwá yín tí o, gbogbo àdúrà tí a bá ti ń ṣe báyìí a máa mọ yín ni lágbára àṣẹ Èdùà, lágbára àwọn tó nílẹ̀. Ẹ máa kó wa délẹ̀ lérí. Mo kí yín sà. Olóyè Ìgbòho ṣà, èmi á máa sọ wípé ẹni tó yẹ ká ní special day fún ni nígbà tá a bá délẹ̀ lérí, nítorí pé èèyàn kan ni Ọlọ́run ọba máa ń rán sí orílẹ̀-èdè, èèyàn kan ni Ọlọ́run ọba máa ń rán sí àwọn èèyàn ẹ̀. Ọlọ́run wá lé àkókò yẹn, Ọlọ́run wá gbé Ìgbòho ṣà dìde, ó rán sí wa. Bẹ́ẹ̀ náà ló ṣe rán èmi àtiwọ́ o, kò sẹ́ni tí ò ránṣẹ́, gbogbo ala ní iṣẹ́ tá a fẹ́ ṣe. Ṣùgbọ́n ṣé èmi àti ìwọ ǹjẹ́ àti ẹ̀ mọ̀ wípé Ọlọ́run gan rán wa ṣẹ́? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá owó ni wọ́n ń wá kiri, wọn ò ṣetán láti jẹ iṣẹ́ tó ọba mi Èdùà rán wa. Kò sí, àwọn èèyàn ò ṣetán láti jẹ. Jésù Kristi tí gbogbo wa ń sọ lénìí, ẹ má jẹ́ ká tanra wa, Ísírẹ́lì ni Ọlọ́run ọba rán Jésù sí, kò rán sí ìlú mi. Ísírẹ́lì ni Ọlọ́run ọba rán Jésù sí. Jésù dẹ̀ deliver iṣẹ́ yẹn kó tó máa lọ. Òun lẹ fi rí di ọ̀la tó fi jẹ́ pé kò sí ogun tó lè borí Ísírẹ́lì. Ẹ já sowọ́ papọ̀ pẹ̀lú olóyè, kólóyè kọ́ wa bí a ṣe máa defend ìlú wa. Tí ogun nígbà tá a bá délẹ̀ lérí tí ogun kankan ò ní lè kọ́ńkà wa. Torí pé a máa mọ bá ṣe máa secure border wa. Àjòjì kan ọ̀kan nílé wọlé kó wá ṣe bó ṣe wù ú nú ìlú wa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí lẹ̀ ń wò? Ẹ dìde, ẹ dìde. Ìgbìmọ̀ ọ̀tẹ̀ èyí tí àwọn àgbààgbà kan tí wọ́n gbìmọ̀ mọ́ Tàfá Adéoyè lọ́jọ́ kìíní àná, ẹ má gbìyànjú ẹ̀ lórí Sunday Igboho, torí pé akọni ẹ̀dá ni. Ẹni tó bá gbìmọ̀ ẹ̀ á sùn kò ní jí mọ́. Tàfá Adéoyè akọni náà ni bàbá náà lọ́jọ́ náà lọ́hùn, nígbà ọ̀rọ̀ ogun Àgbẹ̀kọ̀yà, nígbà tí bàbá Adébáyọ̀ tí ó dìde tó gbé owó ribiti tó gbé lérí àwọn àgbẹ̀. Bàbá yẹn ló kọ̀yà fún gbogbo ọmọ Yorùbá ńgbà náà. Ṣùgbọ́n a rí àwọn àgbààgbà kan, the same bàbá Adébáyọ̀ yìí, àfìgbà tí wọ́n tó rẹ́yìn Tàfá Adéoyè. Ṣùgbọ́n nígbà tán wá rẹ́yìn Tàfá Adéoyè tán, ẹ jọ̀ọ́, ṣé bàbá Adébáyọ̀ náà ò kú mọ́ ni? Ṣé kò kú mọ́ ni? Òun dàbà lè ní. Ẹja kúrò ńbẹ̀ yẹn, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ṣùgbọ́n mò ń sọ, mo tún sọ, ìwọ tó bá gbìmọ̀ ibi sí olóyè Ìgbòho ṣà, wàá sùn ò ní jí mọ́. Wàá sùn ò ní jí mọ́. Àwa ń tiwa, àwa ò ní fún ọ̀dàlẹ̀ ń second chance o. Ìwọ tó bá ro ibi, tó bá ro bí wọ́n ṣe máa mú olóyè, tó bá gbìyànjú ẹ̀, mo ní o máa sùn ò ní jí mọ́. Ikú pípípí a máa dé bá gbogbo yín. Ẹ gba bàbá yìí láàyè, ẹ gbà láàyè kó ṣiṣẹ́.
iṣẹ́ tẹ́lẹ́dùn aràn ni kò sí bàbá ẹni tó lè dá dúró nínú yín, kò sí bàbá ẹni náà. Àwọn kọ̀ọ̀kan tó wà ní ti àsúráǹtì wọn tí atútù ń rí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ̀n tútù bẹ̀rẹ̀ láwọn kọ̀ọ̀kan, àwọn ọmọ àlè tí Yorùbá nation ò bá ṣe sọ́pọ́ọ̀tì fún yín, ẹ rọra dákẹ́, ẹ dákẹ́. Ìkejì, tí ẹ bá ní aṣíwájú kinní kan lẹ fẹ́ fi gba Yorùbá nation, ẹ lọ máa practice yẹn, àdín lọ́wọ́. Tí ẹni tó bá ti ṣíwájú, òun ni gbogbo ọmọ Yorùbá máa gbà fún. Bó dẹ̀ jẹ́ ti ìyá Onítìrí náà lẹ gbàgbọ́, àní kẹ́ má ṣe ibi tó bá wù yín o. Gbọ́ ìgbìmọ̀ tẹ́ nǹkan kó jọ lọ́dún mélòó kan sẹ́yìn tẹ́ fi ń da ìrìn àjò irú kò lè wọ́ọ̀kì mọ́ this time around o. Ń wà lórí TikTok ní àná, lára àwọn tó ń ẹ̀dọ́ọ̀sì Tinubu ńgbà yẹn, bàbá Bọ́lá Ahmed Tinubu, lára wọn eléyìí ò gbé Nàìjíríà rí o, ó tún sọ pé the whole Africa kò tí sí country ta lè fi Nàìjíríà compare, Nàìjíríà wà òkè ní kan. Èmi pẹ̀lú àmú kan lẹ̀ lẹ́yìn ara wa lánàá yẹn, because mo sọ fún jọ ó ṣe máa bọ̀ ńlé, kó wá travel láti Èkó lọ Àbújá, kó máa lọ bẹ́ẹ̀, kó wá mọ̀ pé Nàìjíríà ò tiẹ̀ sí ní top 15. So ẹ̀yin kan á lọ jókòó sí òkè òkun, ẹ máa sọ pé Nàìjíríà ṣì wà òkè, òkè òkun tẹ̀ ń wà, nǹkan wọn náà bẹ́ẹ̀ kíní kan. Jọ tí nǹkan bá tiẹ̀ wọ́n lé Amẹ́ríkà tí wọ́n wà, ṣé àǹfààní ẹ̀tọ́ ará ìlú tí ìjọba ń fún ará ìlú, ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń fún àwa ní inú orílẹ̀-èdè Nàìjíríà? Tí Nàìjíríà bá da, kò sẹ́nibọ̀dì tó máa sọ pé ó yá ẹja pín. Ordinary security ẹ lè fún wa. Ẹ wá dé nsìn, ẹ wá ń sọ wípé ẹ tún bẹ̀rẹ̀ campaign yín, ẹ tún sọ pé bàbá yín kan kó wá pa gbogbo yín o this time around, kó wá pa gbogbo yín. Ẹni tó bá fẹ́ kú kó kú, kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Èmi kan tí mò ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bí màá lọ lọ́jọ́ kan náà ni. Bí ìbá ti wù kó pẹ́ láyé tó, ọjọ́ kan wàá lọ, wàá jásẹ̀. Kò dẹ̀ sí nǹkan kan tí ẹnìkankan rí ṣe sí. Kò sí nǹkan kan tí ẹnìkankan rí ṣe sí. Mi ì mọ̀. So 2027 yín tí gbogbo yín tún ń pariwo kiri yẹn, ẹ shut up. A fẹ́ gbọ́ this time around pé bàbá wa ni ẹja fún second chance. Ẹ ṣọ́ ara yín o. Àní kẹ́ má ṣe nǹkan tó bá wù yín o, but ẹ wo campaign ṣe o. Ẹ má bàa ṣe lè ta pa yín, because ẹlòmíì lára yín ṣiṣẹ́ ó máa mú ẹlòmíì tá a ṣe nǹkan ṣe lé Amẹ́ríkà ibi tó wà tán á dìpọ̀tù ẹ̀ wálé. Ní gbogbo yín tẹ̀ ń sọ́pọ̀tì pé Nàìjíríà dá. Ibo ló ti dá? Ẹ̀yin Áfíríkà, kí ló dé tí a mọ̀ tó yẹ pé ìkà kúnnú wa? Torí pé ẹ̀yin wá fi ń ṣe bámbám ni ẹ yó, ẹ mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Wọ́n ti ní àǹfààní, ó ti jápa. Good and fine, ní kẹ́nìbọ̀dì má jápa. Bọ̀ èwo ni ọ̀rọ̀ yín wá dàbí ẹni tó
wà nínú ìmọ́lẹ̀ tó wà nínú òkùnkùn tó ń tafà sí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí ẹ ti jápa Ọlọ́run ti bá ẹ̀yin ṣe good and fine ní kẹ́ má jápa pọ̀ èwo ni kẹ́ wá máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ ńlé kẹ́ wá máa sọ pé ó ń ṣẹlẹ̀ ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín lẹ́ẹ̀kan sí a kó ojú lọ́nà sọ́mìtì wa mítìn wa tí ó ń bọ̀ lé ọ̀la ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ program náà tí ó bá ṣe ń bẹ̀rẹ̀ ẹ má gbàgbé iṣẹ́ tí bàbá wa rán wa náà àti ìgbàgbé a sì máa jẹ wọ́n ní kẹ́ má jẹ́ ká gbàgbé kí gbogbo ọmọ odù tó bí ìwà wọ́n ní kó lọ máa darapọ̀ mọ́ ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá sorry ẹ má bínú sí mi ìfẹ́ ló dùn ẹgbẹ́ àpapọ̀ ìfẹ́ ló dùn ọmọ Yorùbá wọ́n ní ká lọ máa darapọ̀ mọ́ ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí bàbá ṣe sọ wọ́n ní bàbá Awólọ́wọ̀ ló ti ń dá ẹgbẹ́ ẹ̀ kalẹ̀ bọ̀ láti àtẹ̀yìnwá ó dẹ̀ ní ohun tí wọ́n fẹ́ lo ẹgbẹ́ yẹn fún táwa ò mọ̀ àwa ò lè máa sọ nǹkan tá a mọ̀ fún yín pa ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti darapọ̀ mọ́ ẹ máa mọ ohun tí ẹgbẹ́ náà wà fún ẹ máa rí àwọn àṣírí tó yẹ kẹ́ rí gbogbo ẹgbẹ́ tó kù ni bàbá sọ pé àwọn recognize o ṣùgbọ́n láti lè rí direct information ẹ já darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ilẹ̀ Oòduà á gbé gbogbo wa o ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé o. ẹ má bá wa tẹ̀síwájú ní ọ̀sán yìí tèmi ẹ má gbàgbé láti bá wa gbọ́wọ́lé share button ọwọ́ tí ẹ fi ń tẹ share náà ẹ ní fi gbọ́mọ sí o mi ò ní wá yín tì wíwò yín ọdún tó ń bọ̀ mo gbà ládùúrà pé a ti wà nínú ìlú tiwa ọba mi Èdùmàrè a ti tì wá lẹ́yìn tí a ti gba ìlú tiwa tá a ti dá wà tí ń ṣe pé àáṣẹ máa sọ pé báwo la ṣe fẹ́ ṣe no kò ní sí yẹn mọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ gbà fún olóyè òun la máa gbà fún o lẹ́ẹ̀kan sí mò ń sọ mẹsáyà tiwa ni o májàsọ́lá àkàndá èèyàn ẹni tí Ọlọ́run ọba rán Ọlọ́run ló rán o ẹ̀já gbà bẹ́ẹ̀ gbogbo wa dẹ̀ ni Ọlọ́run ọba rán bí mo ṣe máa ń sọ ṣùgbọ́n ṣé ìwọ tiẹ̀ ríra ẹ bí èèyàn tó Ọlọ́run rán ṣé o ríra ẹ bí èèyàn tí Ọlọ́run rán ẹjá tẹ̀síwájú nínú ètò. This man, God bless you. ṣé rí yẹn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n fail láti realize ni pé tí a bá ń sọ̀rọ̀ Jésù tá ń sọ̀rọ̀ Muhammad tá ń sọ̀rọ̀ Odùduwà tá ń sọ̀rọ̀ Aristotlemus all those great people tá ń sọ̀rọ̀ Ṣàngó tá ń sọ̀rọ̀ Ògún tá ń sọ̀rọ̀ Ọya tá ń sọ̀rọ̀ all the great people nǹkan tí àwọn èèyàn wa tán fẹ́ láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time mo wádìí bọ̀bọ̀ ẹ̀ ni Sunday Igboho ẹ gbàgbé pé you are just looking at it pé èèyàn ni Sunday Igboho tọ́ọ̀gì ni àmọ́ kíní kan don't ever in your life he is a messenger of God sent to Yoruba land for our race deliverance olólọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó fẹ́ jẹ́ pé in fact tí Sunday Igboho bá kú tó bá parí iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá rán ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹgbàgbé bó ṣe lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán ńgbà ilẹ̀ tó wá máa mọ how great that man is how great kìíní yẹn ń bá fáwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èdè ọmọ gbogbo máa kálẹ̀ ni ṣé ẹ̀dẹ̀ rí gbogbo àwọn tó ń bínú Sunday wo ni kìíní ìlara ni
nígbà tó ọmọ Gani tó ń sọ́ngbà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán fáwọn lẹ́ẹ̀kan jẹ́ káwọn jọ jà. Do you need to fight Sunday Igboho? Má wọrí, má bá Sunday Igboho jà. Ebo lágbára Sunday Igboho má wọrí, lọ fèsì àwọn Fúlàní. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho, Sunday Igboho ṣe kínní kan, ìwọ má wọrí, ṣé o ti gbọ́? Àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ni ẹnu ní ó fẹnu jáwáyà, mo gbà fún ẹ, má wọrí. Sórí nǹkan tí Sunday Igboho ṣe yẹn, ìwọ kan lọ ṣe one quarter ẹ̀. Mi ní kó ṣe gbogbo ẹ̀ o, ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀, go and try it. Kò wá mọ̀ pé Jésù kò wá mọ̀ pé Jésù ń ṣe Yorùbá, ọmọ Júù ni, you will know. And that is the thing. Ẹni bíi tiẹ̀ lọ́lọ́run máa rán sí ẹ, and God doesn't use, Ọlọ́run ń lo àwọn, God doesn't use the established, the professors, the knowledgeables. Ọlọ́run máa ń lo things that are inferior, things that are not worthy, to confuse the people, láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ni Ọlọ́run alágbára. Ọlọ́run ń lo àwọn èèyàn gàgàgàgà tẹ́ ẹ̀ máa ń gbójú, Ọlọ́run ń lo àwọn Abíọ́lá kankan, Ọlọ́run ń lo àwọn yẹn, Ọlọ́run ń lo àwọn Ọbásanjọ́, àwọn èèyàn bíi Sunday Igboho tẹ́ máa wò pé àbọ̀bọ̀ ẹ̀ mọ̀ mọ́ náà, ṣé òun sọmọ kápẹ́ńtà ni, àgbẹ̀dẹ ló ń ṣe náà, ẹ̀ tó máa ń tọ́kadà ṣe agbèrò, níta fi máa mọ̀ wípé he is a messenger of God sent to us. Mo fi Ọlọ́run bẹ̀yìn, ṣe rí àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ ọ́, gbogbo àwa tá à jẹ́ nǹkan kan yìí ń gbé tó bá jẹ́ nǹkan kan tó jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká gbáyà Sunday Igboho. Òní Ọlọ́run sì ràn wá o. Mo tún sọ irú èèyàn bíi tiẹ̀, they come in generations. Mo tọ́kàn mo sọ fún yín, ẹ lọ ká Muhammed wèrè tó ń ṣe tí gbogbo àwọn mùsùlùmí tó ń ṣe Muhammed kí ìké àtọ̀nà náà kó máa bá kìnnìkan, go and read the history. Go and read the history. Kò ṣe tó nǹkan tí Sunday Igboho ṣe. Ṣé rí nǹkan tí Ọlọ́run fi máa ń rán òjíṣẹ́ tọ́lọ́run fi máa ń rán òjíṣẹ́ ni pé òjíṣẹ́ tí Ọlọ́run máa ń rán èèyàn sí ìran ni. Jésù Kristi nìyẹn, ògán dídì sọ ni wípé Ọlọ́run rán òun sí lordship of the house of Israel. Ó tọ́kàn mú tara ní èmi ò gbàgbọ́ lẹ́rọ nígbàgbọ́ lẹ́rọ ní abala gbàgbọ́ kìnnìkan àtàché là ń ṣe. Àwọn ọmọ Israel lọ́lọ́run rán Jésù sí. Ẹ má jẹ́ àtàrà wa gbogbo àti all tribes and tongues àtàché gbogbo wa ń ṣe. Gbogbo àwọn pásítọ̀ Adébóyè yẹn Ọlọ́run rán wọn sí Yorùbá, Ọlọ́run rán wọn sí ìran wa, ẹ gbàgbọ́ àwọn kan ṣe business tí wọ́n ní o. I was shocked nígbà tí Fúlàní ń pa èèyàn, pásítọ̀ Adébóyè ò jáde báyìí kó sọ̀rọ̀. Nígbà tí Israel àti Palestine tó bẹ̀rẹ̀ ogun wọn, pásítọ̀ Adébóyè ṣe fídíò pé àwọn wà behind Israel, àwọn máa pray fún Israel. Can you imagine? Ṣé Israelite ni? Ṣé àwọn ọmọ ẹ lè kó gbá? Ṣé tógun bá wọlé Yorùbá sáwọn ọmọ Adébóyè wọn lè kó gbá kan lọ sí Israel? Ṣé máa fún wọn citizenship? Ṣé ti àti jẹ́ kó gbé Israel náà? Ṣé lè fún ẹ ṣé lè fún ẹ ní citizenship ní Israel? Ó lè dọ́mọ̀ ọdún wọn, ó lè fẹ́ ọmọ ọdún wọn gan. Gbogbo àwọn wèrè tán láwọn Mùsùlùmù, àwọn ń ṣe kìnnìkan nílẹ̀ Yorùbá, ṣé wọ́n lè gbé Saudi ni? Tán bá gbé Saudi ṣé lè fún wọn residency? Tán bá fún wọn residency ṣé lè fún wọn citizenship ni? Ṣé wọ́n lè fẹ́ ọmọ wọn ni? Nínú gbogbo race ní àgbáyé, kò ń ṣe ti ọ̀rọ̀ ẹni tí ò bá ṣe pé wọ́n báyé Yorùbá jẹ́, wọ́n báyé wa jẹ́. Gbogbo ìwà burúkú tí Yorùbá ń wù lénìí, we learnt it. Báyẹn kọ́ ni wà, báyẹn kọ́ lọ́nà ṣe dá wa, à ń ṣèyàn burúkú. Nínú gbogbo race, I live in America, I've met with different race, different people from America, because America is a place where kò sí ẹni tó wá lágbàáyé, kò sí country wàá rí. Wàá know whether the Chinese, the Europeans, the Indians, the African, kò tiẹ̀ sí ní anywhere in the world, America wà ti meet me. Bí mo ṣe meet pẹ̀lú a lot of people, wọ́n á realize pé Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀ jù. Àwọn Saudi wèrè, àwọn Arábù yẹn, àwọn náà wọ́ọ̀sì jù ní gbogbo àgbà. Ní gbogbo rẹ́sì tí mo ti rí o, àwọn Arábù, àwọn Saudi kẹ̀kẹ́ Arábù yẹn, àwọn náà wọ́ọ̀sì jù. In fact, àwọn yẹn wọ́n tún wọ́ọ̀sì, they are wicked, they are very worst. Ìrọ̀lẹ́ mi. Most of, in fact, mo ti make up má di mi sí pé mi ti ẹni gbé káàmì lọ fún ẹni these Arab people láti ẹ̀tì bá mi service ẹ̀ mọ̀ almost like 4 times they lie. Àwọn ọmọ ṣe wọ́n ti how you Africa, hey, I like Africa, you see, oh God, I like Africa. No, I just wanna help you, just fix it, just $200. Irọ́ ni wọn, olórí bukú ayàtọ̀ ni wọn, they are very wicked. Tẹ́ bá mọ bẹ́ẹ̀ ṣe máa.
iṣẹ́ láwa black gan they see us like animals like monkeys wọ́n ṣe rí wa àwọn olórí burúkú mèrè kan wọ́n á kóra wọn jọ adi kìnìkan ọlọ́run ṣe kìnìkan tí sáà bí Ìlọrí jìnnà sí iná ó súnmọ́ àlùjọ náà àwọn ògbèrè Ìlọrí súnmọ́ àlùjọ náà èyí sì wà nínú ẹni wà nílẹ̀ Yorùbá nínú ni ẹ̀ẹ́dẹ̀gbẹ́kújẹ ẹ̀gbọ́gbẹ̀kújẹ kẹ́ kọrí sálùjọ náà kẹ́ẹ̀dẹ̀dẹ̀ eléyìí kò nídìí kẹ́ máa gbé nílọrin tó súnmọ́ àlùjọ náà ẹ̀gbọ́gbẹ̀kújẹ kẹ́ kọrí sálùjọ náà jọ ẹ̀yin gbèrèdédé olórí burúkú gbogbo adíkà gba ilẹ̀ wa see let me tell you forward this message wide and near you must get am ṣẹ́ni tí a bá gbalẹ̀ wa oh my God oh my God you don't understand ṣẹ́ni gbogbo ẹgbẹ́ gbé Nàìjíríà yẹn you don't understand what it means to be a citizen of a nation olórí burúkú àwọn wèrè àwọn àgbà òsì àbọ̀fò náà ní kùsì bí asọ́tọ̀ tí peter tó ń mọ̀ tó jẹ́ pé máa ráde dojú alẹ́ ni à ń sọ ń gbà yẹn wọ́n ní Tinubu ni ọmọ wa ni sọmọ yín ti wá débẹ̀ sí yìí ṣé ti ṣẹ́ ní tìǹsì Tinubu tó jẹ́ pọ̀ gẹ́gẹ́ ló ń tà wá ọmọ Tinubu náà ń ṣe mítìn pẹ̀lú bíi àbẹ̀ ń pẹ̀lú wa àwọn bàbá wa ní bàbá kankan o èmi tuntun Sunday nìṣẹ́ èmi mọ Tinubu ni wọ́n fi ṣe kékeré ṣẹ́rí Tinubu tí àwọn Fúlàní bá pèlè ní pé òkè condition táwọn fi máa support ẹ̀ fún 2027 ni pé gbogbo àwọn tó ń support ẹ̀ kó lọ dé orí gbogbo wọn wá gbogbo ọba ilẹ̀ Yorùbá kó lọ dé orí gbogbo wọn Tinubu á bèrè pé ìgbà wo náà need rẹ̀ and how soon do they need it for you to know gbogbo nǹkan tó ń ṣe yẹn just tell me kí ni development kan tí Tinubu ti mú wálẹ̀ Yorùbá láti ìgbà tó ti di president tẹ ló yàtọ̀ sí Ọbásanjọ́ olórí burúkú ìṣẹ́ wàsá gbogbo jọ olórí burúkú gbogbo wọn kí ló ti ṣe gbogbo àwọn tí yóò fi ń joyè gbogbo àwọn ó fi ẹnìkan jẹ lórí immigration ó fẹ́ ni gbogbo àwọn tó fi jẹ post tó fi sí post is for his own personal selfish gain it is not for the development of Yorùbá land tí Haúsá bá jẹ president àbójẹ minister wọ́n máa lọ tún ìgbìmọ̀ ìṣèlú kí nìkan tó ti ṣe olórí burúkú ẹ̀ olóhùn la títì láti Èkó olóhùn là lọ sí Calabar òun là lọ sí Kano ṣé ìkẹta nídìí nìyẹn ọ̀nà Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ kò ṣeé rìn ọ̀nà Abẹ́òkúta sí kìíní kò ṣeé rìn kò ṣeé gbogbo àwọn yẹn ó ń ṣe ọ̀nà látẹ̀kù you know the funniest thing ẹ tún lọ wádìí ẹ tó wá tún gbé contract yẹn fún ọmọ ẹ àti Ṣàgùrì ló tún gbé contract $15 billion àti $23 billion ọmọ ẹ ló tún gbé contract yẹn fún ẹ̀yin lẹ́wọ̀ pé Tinubu ń ṣe gan àdókò ìlú pọ̀ jù lóyún ṣé wọ́n ṣépè fún yín ni pé kẹ́yìn wá ṣẹ̀rú láyé tí yín ṣé gbogbo alágbọ́dọ̀ máa káwọn sókè bàbá o ọmọ olódó rẹ bàbá nìyẹn bàbá nìyẹn aṣíwájú ni ṣé wọ́n ṣépè fún yín ṣé orí yín burú ni ṣé wọ́n ní kẹ́yìn máa ṣe rere láyé ni wọ́n ní kẹ́yìn máa jẹ gómìnà wọ́n ní kẹ́yìn máa ṣe kìíní ni mọ̀ pé ká bá ní ilẹ̀ wa tí ó ń kálukú bá ní ìlú ẹ̀ ọmọ ilé ìfẹ́ lè mí ọ̀nà ọ̀fìfẹ́ tó ń ṣe náà dandan bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe torí òun náà mọ̀ ìpè tán bá gba ìlú gbogbo góòdù tó nìkan dá wà ó máa wá góòdù yẹn máa fi tún gbogbo ìlú ṣe kí I just do their own business so tó bá ṣe wò pé lọ́ba ẹni jòyè ẹni gómìnà ẹni kìíní kan ìkọ̀ọ̀kan náà máa pa gbogbo yìí tán everybody must arise and say gbọ́nà tán bá ti pé rally everybody jáde ìgbà ìlú wa tó lè dà ẹ máa wá sí ìlú òyìnbó ẹ máa sin òyìnbó òyìnbó á tún wá sí Nàìjíríà á tún wá di ọba lórí yín nígbà tí mo wà ní Nàìjíríà mo ní àwọn bọ́ọ̀sì kan tọ́ọ̀tì mi ń gbà yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Chinese company CCECC mo kàn lọlé wọn gbọ̀ngàn ní ìlú ẹ̀ bá pè ọ̀rọ̀ tí mo ń ṣe báyọ̀ lọ 2004 àbí 2005 ìlú ẹ̀ bá pè ẹ̀yìn mo lóyìnbó Chinese yẹn bá pè ọmọ mi ìsà ṣé òun bá ṣe ń bọ́ sọ pé yẹn sọ̀tà mi pé masters làwọn máa ń pè àṣà 2005 àbí 2005 mo sọ fún yìí o CCECC ìgbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ Fáṣọlá àbí Tinubu náà tó gbé ó ṣe gbé kọ́ńtàtì Badagry kìíní kan ìgbìmọ̀tì ọ̀sẹ̀ fún nígbà yẹn ní ọdún 2006 ọ̀sùn ó bá ní masters ló máa ń pe àwọn Chinese ní Nàìjíríà máa ń mú bí olóòrùn àwọn Chinese tó jẹ́ pé mọ̀sọ̀ tẹ̀tẹ̀ wà Nàìjíríà yẹn àwọn ẹlẹ́wọ̀n wọn ló ń kó wá kí wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà masters ló máa ń pè wọ́n tẹ́ bá rí bó ṣe máa ń respect Chinese ẹ bá rí Chinese tó ṣe máa ń maltreat wọn nílẹ̀ tí wọn àti India fẹ́ ṣe máa ń maltreat àwọn tó ń ṣiṣẹ́ ní factory ní Nàìjíríà yẹn ṣé nígbà tí mo dá Amẹ́ríkà mo tó mọ̀ pé Chinese ò já mẹ́lẹ́tì nígbà mo ti ọkọ̀ wà ní school mo kọ́kọ́ wọ̀n pé Chinese ṣe rí nígbà tí oh my God tí wọ́n dá Amẹ́ríkà ṣe rí Chinese ẹ mọ̀ pé àwọn ó dà pé wọ́n dá wa mọ̀ black akátá yàtọ̀ sí kìíní wọn ti Chinese ò ti fẹ́ wà lára tẹ́ bá lọ sí store àwọn Chinese kẹ́kọ̀ọ́ máa lọ
mo ní tí mo ti ṣe nínú kẹ̀kẹ́ mọ́mọ́ kẹ̀kẹ́ kọlù kẹ̀kẹ́ gbá kẹ̀kẹ́ kọlù olóòtú máa sọ fún mi pé I'm sorry wọ́n máa ṣe gẹ́gẹ́ wọ́n máa tójú wọlé ní wọ́n dídé wọ́n lójú máa lamẹ́ríkà bíbí bọ̀ wọ́n á wá sí nàìjíríà wọn àdọ́gba ní lọ́wọ́ arábù àwa àdọ́gba ní lọ́wọ́ india àwa àdọ́gba ní lọ́wọ́ wọ́n á ọ̀pẹ́sì ní ibi wọ́n á tún ọ̀pẹ́sì ní ìta kí wọ́n á ní ibi pẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè kí ni mo tún bẹ̀rẹ̀ ní what is the essence of you being a citizen of the country níta. And that's how you are being disrespected all over the world because they know pé kò síbi tó fẹ́ sá padà wá tó máa náwó dìpọ́tì èèyàn ní nàìjíríà ní Canada ọmọ Yorùbá wa tó fẹ́ dìpọ́tì wọn ó máa ní òun yà máa kú ní ilé ìtọ́ fún dìpọ́tì wọn because kó máa níwèé Canada kó máa ṣiṣẹ́ warehouse kó máa dá títì ó pé ó ṣoríire ó fi lọ́kàn balẹ̀ ju kó wá gbé Nàìjíríà kó wá gbé ilẹ̀ Yorùbá rẹ̀ lọ. How long can we go to continue like this? Àwọn bàbá yín wọ́n sin ẹrú olóṣèlú ẹ̀yin náà tún ti sin ẹrú olóṣèlú ṣé àwọn ọmọ kẹ́ ẹ bí wọ́n tún ti ń sọ ẹrú olóṣèlú ṣé kọ́ ọmọ yín tún sìn wọn ni gbogbo àwọn olóṣèlú yẹn kẹ́ ẹ rí kò sí ọmọ wọn àtìyàwó wọn tí ò sí bí wọ́n ti ra léra ó gbọ̀ fún wọn bí tí wàhálà bá ṣẹlẹ̀ gbà lọ́la báyìí gbogbo wọn less available flight ni níjẹ́ tẹ̀lé olóṣèlú APC ni PDP ni àdúgbò ní búkúlẹ̀ pọ̀jù ni tí wọ́n bá ti pe rally let everybody come out we need to get back our land tí a bá gbalẹ̀ wa kò sí kẹtẹ́ ní kankan máa ṣe o òótọ́ kan mo sọ fún yín and this make me to remember one rich man a máa ń pè ní Jẹ̀yìndé Fernandez very rich man ó lọ island kan síbi kan ó ní owó bí wèrè ó ti kú bá ó ti lọ sí ẹ̀rí pa nílẹ̀ Yorùbá nígbà tó kú tán ìgbà míì wọ́n á fòkú mi òun ṣẹlẹ̀ lọ sí síbi kan ní ọwọ́ ọmọ ẹ̀ lórí kí ní ẹgbẹ́ gbogbo àwọn olówó Ìbàdàn ìyẹ̀kíní Adéọjọ́ Àríṣekọ́lá kìnnìkan ẹ̀dọ̀ òwò tán bá ti kú báyìí the cases ends. Abíọ́lá bó ṣe lówó tó mo ti rántí mo rántí gbàgbọ́ Abíọ́lá wá sọ́run that was around 92 or 91 tí mo dé lọ́wọ́ mo gbọ́ mo wà lọ́wọ́ nígbà ẹ̀ Abíọ́lá this man oh my God it was a ní ìgbà Abíọ́lá lè kú kí gbogbo bẹ̀rẹ̀ da owó instantly kò ń ṣe pé báyà àwọn ọmọ ìlú owó yẹn díẹ̀ o ló wá ṣe kí ni tẹ́ fi máa mú yẹn Bíbélì náà ti sọ ó ní olódodo máa ń fi ọrọ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ Abíọ́lá ọlá ẹ̀ ó kú lórí ẹ̀ nítorí pé olórí burúkú ni he is not a righteous man he is a wicked man but ẹ̀yin ọmọ we never knew that time they were using us to make transactions. Mo wà nílùú òyìnbó yìí mo ti ṣiṣẹ́ ní kọ́ńtì kan nílùú òyìnbó yìí wọ́n dá kọ́ńtì yẹn lẹ̀ ní 1891 wọ́n sì máa ń kọ́ sí established 1891 àti wọ́n mọ̀ gẹ́gẹ́ tó ṣẹlẹ̀ nígbà tí mo ń ṣiṣẹ́ bẹ̀ yẹn ọmọ bíi graphic generation àbí 7 generation ẹ̀tọ́ ní kọ́ńtì yẹn ó wà ní school àti wọn mú wá kọ́ńtì yẹn ó wá ṣe bí industrial training bẹ́ẹ̀ èmi gbọmọ fi some things wọn wá ṣe bí dẹ wọn sọ pé tó bá parí ìgbọ̀ngbọ̀n náà ti máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti máa ń ṣe ìyẹn tẹ́ bá dá ká ní ilẹ̀ Yorùbá ni ká ní òun ìlú òyìnbó ni tí màmá ẹ tó bá jẹ́ pámálà ló ń tà tó bá gbé ọmọ tó mẹ bá lọ sí school náà lọ train á lọ gbajà tó bá ṣe ń tọ́jú bá ṣe ń ṣe àmàlà tí yẹn bá kó ọmọ yẹn á kọ̀ tí mi àgbà talking of multi-billion-dollar company that's how they run life nǹkan tí ìgbìmọ̀ máa ń kọ̀ tí mi nìyẹn. We can never continue like this. Sunday lọ́lọ́ ọ̀run sí wa Sunday gbò ìgbé ẹ̀bá àbínú ẹ̀ fàálà àti ilé ayé ti nínú yẹn. Ẹ̀bá àṣẹ òun ni Ọlọ́run fún mi orí ọ̀fẹ́ yẹn. Àdìtì sáì kan ṣẹ́rí ẹ̀ gbàgbé pa àwọn ọba àwọn ẹ̀ tí wọ́n di àwọn ṣẹ́rí kò sí ẹni tó ní ẹrú olóko ẹrú tó máa ń fẹ́ kẹ́rú ẹ̀ lọ. Ẹ gbàgbé pa àwọn ọba ẹ gbàgbé pa àwọn gómìnà ẹ gbàgbé pa tiwọn. Gàgbàtì fọ̀jú ẹ gbàgbé pa Tinubu ẹ gbàgbé pa tiwọn. Èmi sọ fún yín sẹ́ẹ̀. Tí Sultan of Sokoto bá pe Tinubu lónìí pé the only way for you to get 2027 support is that jẹ́ ká pa Ọọ̀ni jẹ́ ká pa gbogbo àwọn afẹ́nifẹ́re jẹ́ ká pa gbogbo ó máa dùn wọ́n ní pé ẹ̀ máa ń ṣẹlẹ̀ ìgbà wo lẹ́fẹ́ ṣe next week ní àbí this week ẹ̀ tètè yanjú wọn máa wọ̀rọ̀ ìdí máa sọ fún yẹn nìyẹn that's the kind of person he is. Tí Tinubu bá rọ́nà láti pa bàbá Akíntóyè ni oh my God àti rán bàbá yẹn lóhùn ti pẹ́. Ọlọ́run ló wà nípa tiwa we must not miss this opportunity we can never continue like this adára fún wa ọ̀ṣẹ́. àsìkò fún àdúrà. fẹ́nikẹ́ni èèyàn kéèyàn tó bá dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gòkè gbọdọ̀ pé kí nínú gbígba Yorùbá nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀
ọ̀bàràká máa ká gbogbo wọn jà sọ́run ọ̀bàràká ìbá àsọkùnrin ni ló ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn jà sọ́run ọ̀bàràká ìbá àsọmọdé ìbá àṣàgbàlagbà ọba ní tàbí jòyè ló ṣàtakò pípa Yorùbá nation ọ̀bàràká bóyá máa ká wọn jà sọ́run ìbá àsọlóṣèlú ìbá àṣẹ ìran míì tàbẹ́ni tó súnmọ́ ìran Yorùbá bíi kásánrùn ló ń fojú sọ̀rẹ́ tó ń dẹ́yìn sọ̀tá tó ń wípé kí ìran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká bóyá máa ká wọn jà sọ́run torí wípé kí ilé yẹn là á tẹ́tú bẹ́ẹ̀ ni ilé yẹn là á gbàgbọ́n kókókókó là á gbọ́mọ oníkòkó gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn lọ́dọ̀ fírí ìbò fírí bọ́sọ̀ lóṣèlú ló ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn lọ́dọ̀ fírí ìbò fírí ìbá àsọkùnrin ìbá àsọbìnrin ìbá àsọba ìbá àsìjòyè ló ṣàtakò pípọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn lọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkọ́ lóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kíjòyè tàbí olóṣèlú kólóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbé gidílẹ̀ ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú pípọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn lọ́dọ̀ fírí ìbò fírí yóò ṣẹ lérí àwọn ọ̀tá ó di ilé òdì ọmọ Odùduwà ègbè kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ tí mo wípé pàkẹ́ṣẹ́ ní ṣe láwùjọ òkú ìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ṣe láwùjọ ọ̀bọ̀ dédéré tàbí dá òmìnira ilẹ̀ Yorùbá dédéré kọ́kọ́rọ́ Yorùbá lọ́wọ́ agbọ́dún bẹ́ẹ̀ yẹ mákè ọ̀yà dámi lóhùn sẹ́rẹ̀ àti dámi lóhùn agbọ́dún. bẹ́ẹ̀ la ṣe rí fún gbogbo ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá nítorí pé ògo adúláwọ̀ ni wá kí ló dé tó wá jẹ́ pé àwọn gangan lọ̀tá ara wa kí ló dé tó jẹ́ pé àwọn gangan là ń lépa bí a ṣe fẹ́ mú àwọn tó ń jà fún òmìnira kí ló dé. gbogbo àdúrà tí wọ́n ti ṣe lérí ẹ̀yìn ọ̀tá wa lọ́sàn-án ó wọlé àṣẹ lọ o àṣẹ gùn o ẹ má bá wa ká lọ. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962 there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 10 election. Shiju Ade, the former Ooni, spoke and said Yoruba should go ahead and conduct an election. We did. It led to nothing. The same thing happened in 1988, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are there for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for Sovereign National Conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that. We have made that very clear. We have made declarations, and we are very serious about our demands. Every region is just go to its own tent. Yoruba has to go its own, because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development. Is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even Yoruba can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. Gẹ́gẹ́ bí bàbá wa Akínọlá George bí wọ́n ṣe sọ ń bí kò sí ṣáǹsì kankan táwa ṣetán láti fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́. The right time láti pè fún ìyapa òní tí a wà yìí. The right time láti rí pé
ká gba orílẹ̀-èdè tiwa òun ni tí a wà yìí. Ẹ̀bẹ̀ ni wípé lẹ́rìn èmi àti ìwọ ẹ má jẹ́ ká jẹ́ ọ̀dàlẹ̀, ẹ má jẹ́ ká jẹ́ kíni, ẹ má jẹ́ ká jẹ́ ọ̀dàlẹ̀. Ẹ já tẹ̀síwájú nínú prógámù wa fún títọ́sán. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, mo kí gbogbo ilé, mo kẹ́yìn ọmọ ìyá mi, mo kẹ́yìn ọmọ bàbá mi, mo kẹ́yìn àbúrò, mo kẹ́yìn ẹ̀gbọ́n, mo kẹ́yìn bàbá, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn gbogbo ẹ̀yin tí a jọ jẹ́ bí, mo kẹ́yìn gbogbo ẹ̀yin tí a jọ jẹ́ ìyè kan ìbátan. Àánú Ọlọ́run, ìdùnnú Ọlọ́run, ààbò rẹ̀, ògo rẹ̀ kò ní fi wá sílẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí? Yorùbá ní orí lalákàn fi sọrí o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde. Tí ẹ bá wò pé ààbò kan bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí ààbò kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ológun ta ní ọlọ̀tẹ̀ ni wọ́n. Àwọn sójà ta ní ọlọ̀tẹ̀ ni wọ́n. Àwọn ọlọ́pàá ta ní alábòsí ni wọ́n. Gbogbo àwọn ológun ta ní Nàìjíríà ọ̀dàlẹ̀ ni gbogbo wọn pátá. Ẹ má wò pé Yorùbá ni wọ́n. Ẹ má wò pé Yorùbá ni Minister of Defence, Yorùbá ni IG of Police, Yorùbá ni kinní kan, Yorùbá ni tọ̀hún. Ẹ má wò gbogbo wọn, nítorí pé wọ́n wò pé bó bá ṣẹlẹ̀ kò sọmọ wọn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlòmíì ò fẹ́ràn ẹbí rẹ̀ o, lẹ́yìn ọmọ rẹ̀, lẹ́yìn ìyàwó rẹ̀, lẹ́yìn ìyá rẹ̀ àbí bàbá rẹ̀, kò sí tó kàn pẹ̀lú àbúrò tàbí àǹtí tàbí ẹ̀gbọ́n kan. Ẹ má wo gbogbo yẹn o, ẹ jẹ́ ká dìde fúnra wa. N tó ń ṣẹlẹ̀ ní Plateau, n tó ń ṣẹlẹ̀ ní Benue, n tó ń ṣẹlẹ̀ nígbà, ó ti kọ́ wa, ó ti tó fún wa àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá láti fi gbọ́n. Tá a bá wá gbọ́n, àjẹpá fẹ́ kú sínú ìyà nìyẹn. Òtọ́rọ̀ ni mò ń sọ fún un. Tí ẹ bá wò pé Tinubu ó ṣe kinní kan, kò sí nǹkan kan tí Tinubu fẹ́ ṣe, kò sí nothing tí Tinubu fẹ́ ṣe. Ìran kan náà ni gbogbo wọn, ọmọ àlè lórúkọ méjì ju ọmọ àlè lọ. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹlẹ́dẹ̀ tí ò ní wọnú àròfọ̀, kò sì sí bẹ́ẹ̀ ṣe lè sin ajá tó, bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ajá tó tí ò ní jẹ̀gbẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ já dìde o, ẹ já dìde o, ó ń bọ̀, Yorùbá ní àwọn làádẹ́lẹ̀ o. Kì í léyìí sọ̀rọ̀ àwọn ọmọ o, eléyìí ọ̀rọ̀ gbogbo ojú wa ní ká rọjú lẹ̀rọ gàdàràgàdà. Ẹni tó bá lóògùn kó gbé dìde, ẹni tó bá láfọ̀ṣẹ, ẹni tó bá ní mọ̀dárí kan, ẹni tó bá ní gbogbo ẹ̀múra ogun ti dé. Ẹ bá lóògùn òde irọ́ ni. Tá a bá ń sọ pé ọmọ wa ló lè ṣe, ọmọ wo lọmọ òfò, ọmọ wo lọmọ àdánwò, ọmọ wo lọmọ àdẹ́tẹ̀, ọmọ wo lọmọ àpadà sí ibú, ọmọ àpadà sí ìgbà. Ọmọ tí ò mọ tí bàbá ń jẹ, ọmọ tí ò mọ tí ìyá ń jẹ, ọmọ tí ò mọ ẹ̀ńtẹ́gbọ̀n ń jẹ, ọmọ tí ò mọ ẹ̀ńtàbúrò ń jẹ, tí ò ń pè lọ́mọ yín. Ọmọ wa ló lè ṣe, olódó idẹ, olódó orin, olódó òṣì, olódó àdánwò, olódó àdẹ́tán, olódó àpadà sí ibi, olódó àpadà sí ìgbà. Ẹ jẹ́ ká gbéra wa dìde, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Ẹ wo bí wọ́n ṣe ń kó àwọn ará Niger, ẹ wo bí wọ́n ṣe ń kó àwọn Benue. Ṣé wọ́n ń ṣe ọmọ èèyàn ni? À ń sọ pé wọ́n Nàìjíríà, sáwọn yẹn ṣe wọ́n Nàìjíríà. Wọ́n ti tà wá fún Fúlàní, wọ́n ti gbowó. Wọ́n ti tà wá fún Fúlàní, wọ́n ti gbowó. Ṣé ẹgbẹ́ táwọn Àrèwá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn yìí? Ṣé ẹgbẹ́ táwọn Haúsá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe ẹgbẹ́ táwọn Fúlàní sọ̀rọ̀? Àmọ́ nígbà wọ́n pa àwọn 16 ní ọdún, gbogbo wọn mọ̀ torí bọ orí, wọ́n ń parè wá ni wọ́n mọ̀ ń pariwo. Ṣé àwọn eléyìí tí wọ́n ń paṣẹ rí tí wọ́n sọ̀rọ̀? Ẹ dìde o, òde àgbèwá o, kò ní gbọ̀dàlẹ̀. Orílẹ̀-èdè wa á gbà fúnra wa tó gbò bá ń jẹ́ tọ́lọ́hún. Ẹni tó bá sì ní amọ́débẹ̀,
ẹ̀jẹ̀ rẹ̀ láfi ṣètùtù débẹ̀ lọ́lá àwọn tó láyé lọ́lá àwọn tó ṣẹ̀dá ayé àti ọ̀run ọ̀rọ̀ mi ò jù báwọn lọ tèmi ní tí ń tòótọ́ ó dàbọ̀. ẹ̀sìn àti ọlọ́run àjèjì yìí oníkì tó ní ọlá jùlọ wípé ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ́ o orúkọ tèmi ní Òrìṣàlékan Original ọmọ èṣù ọmọ àwọn ọ̀rúnmọlẹ̀ yàrá ìmọ̀ àwọn bàbá wa àti àwọn màmá wa gbé kalẹ̀ tí wọ́n fi ń dá wa padà sí orísun wa nítorí pé kí ni wọ́n ti táàgì àwọn bàbá ńlá wa gẹ́gẹ́ bí devil gbogbo ìgbà tá a ṣe ń kéré gbogbo nǹkan tá a máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ni àwọn màmá wa à ń sọ wọ́n di devil àwọn bàbá wa à ń sọ wọ́n di devil láti pàṣẹ ẹ̀sìn àjèjì àti ọlọ́run àjèjì tí wọ́n gbé wá fún wa nítorí pé kí ni àti Allah àti Jehovah tó ń pè ní God wọ́n kórìíra orísun wa so automatically àwọn kọ́ ni wọ́n ṣe ẹ̀dá orísun wa nìyẹn létà láṣẹ wa padà ń rí aláìsí láti ní ìwé wọn yẹn náà wípé Allah ó yàtọ̀ sí Jehovah bẹ́ẹ̀ dẹ̀ ni Jehovah àti Allah wọ́n yàtọ̀ sí Olódùmarè ṣùgbọ́n ó gba ọpọlọ àwọn irúnmọlẹ̀ láti lè understand àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yẹn ẹni tí ò bá ti lè ní òye àwọn irúnmọlẹ̀ honestly kìíní yẹn ò lè yé wọn dáadáa so torí ẹ̀ ni àwọn bàbá wa àti àwọn màmá wa ṣe kírètì ìyàrá ẹ̀ láti lè máa dá wa padà sí orísun wa wípé alára ló ń gbára ga wípé tá a bá pe gbá tiwa ní àkúnfọ́ àwọn aráyé máa bá wa pè ní pàǹtí wípé tá a bá sọ pé bàbá wa lẹ́sẹ̀ kan àwọn ọ̀rẹ́ wa máa fi wá sí ẹ̀yẹ pé handicap ni bàbá wa tó dẹ̀ jẹ́ pé eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ honestly speaking so that is why tí wọ́n fi gbé yàrá ìkalẹ̀ láti lè máa kọ́ wa ní títí wa láti lè máa tú à. ìbàbá wa síwájú ti bá nílẹ̀ àgùdọ̀ ojúbò ní wá pẹ̀lẹ́ yẹn jẹ́ kó jù mí ṣe àkọ́jọ́ ewé mi mọ̀ rí o kó má ṣe dópin ìbàbá wa síwájú ta bá nílẹ̀ àgùdọ̀ ojúbò ní wá pẹ̀lẹ́ yẹn jẹ́ kó jù mí ṣe àkọ́jọ́ ewé mi mọ̀ rí o kó má ṣe dópin. àkọ́bí ṣùgbọ́n mo kọ́kọ́ lé mo dẹ̀yẹ́ nínú tọ́kọ̀ mi ni pé a kì í fojú pani rẹ́ ó jẹ́ jùbà síwájú àwọn tó ń bọ̀ lẹ́yìn mi ìyẹn nílẹ̀ àgùdọ̀ mi. bàbá wa síwájú ta bá nílẹ̀ àgùdọ̀ ojúbò ní wá pẹ̀lẹ́ yẹn jẹ́ kó jù mí ṣe àkọ́jọ́ ewé mi ayé òun tó bá ṣe jọ. Yorùbá lè rí òkun fákọ́mì náà fún bí ti bàbá mi kọ́ o bàmí àdínlá o Sáyídé Òṣùpá o ọmọkùnrin ọlá ọkùnrin àkọ́kọ́. Ẹgbẹ́ lọ. Gbogbo Yorùbá pátá lẹ́nu ọ̀nà sọ pé ìlú àjọ wa lójú lápapọ̀ dádúró Yorùbá nation most land. Gbogbo Yorùbá pátá lẹ́nu ọ̀nà sọ pé ìlú àjọ wa lójú lápapọ̀ dádúró Yorùbá nation most land. Gbogbo Yorùbá pátá gbogbo Yorùbá pátá lẹ́nu ọ̀nà sọ pé ìlú àjọ wa lójú lápapọ̀ dádúró Yorùbá nation most land. Gbogbo Yorùbá pátá lẹ́nu ọ̀nà sọ pé èdè wájú ọwọ́ lójú lápapọ̀ dádúró Yorùbá nation most land.
ọmọ alálẹ́dẹ̀ tó jọjú ọlápọ̀nlé lọ́gbọ́n nínú èdè abínibí ọmọ dúdú àṣà nínú abílẹ̀ tó fi débi mo lè gbàlákà pé ìdílé tí mo bá wà mo lè fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ dúdú àṣà nínú ọgbẹ́ Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápára kọjá dúró Yorùbá ní sọ̀kò olùkọ́ bá ṣe pé báyìí àbá ọ̀pẹ̀ ó dájú àbá àmọ́tò gbogbo tí ò lọ́mọ rí mímú ìyàtọ̀ sí bóyá ẹgbẹ́ bá mo lé láláwọ̀ dúdú láṣẹ ní àpárapọ̀ kí Yorùbá dá dúró lábá fi mú pọnú àṣọkọ̀ ó dájú àjòjì máa mú rí lẹ́kọ̀ọ́ Yorùbá ní sọ̀kò ọgbẹ́ Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápára kọjá dúró Yorùbá ní sọ̀kò ẹ pé kò ó Sunday mi ẹ pé kò ó Sunday mi o agbógun má kìdí akọni nínú ìyàwó ẹ pé kò ó Sunday mi akọni tó yọ ní lóhùn tó ń bá ní sílẹ̀ lójú ogun ọmọ lápẹ́ lálágbára mọ̀mọ́wé mọ̀mọ́bò mú olóògùn tó ń jẹ níwọ̀n bá ní ṣe níwájú ìbò ojú tó fi ogun tó dẹ̀tún tí ó sáré má fi wé sí ẹ tó ń bò lóye sílé bàbá ní fọ́dà fọ́ ọmọ ẹ tó bá mi ìmú ọkọ̀ ogun kó tó lè ṣe rí ogun fúnra Ọlọ́run ló dẹ̀ ṣe lápọ̀lì kò dẹ̀ sí lówó mímú tún béèyàn ṣe ìṣesí ẹbí takọni náà ni olóyè èèyàn ní Sunday Igboho akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá akọni Oòduà gbogbo lẹ̀ Yorùbá ọmọ ńlá mo gbé fún Sunday Igboho Ìgbòho òòṣà owó bàbá dámì bóyá tí mo bá ní Ìgbòho òòṣà ẹ̀sọ́ pọ̀kùnrin ogun ọmọ májàsọ́lá ìjàgbọ̀n ìrọ̀rùn tó ń bà ní ìjàgbá nílẹ̀ o ìsáfògùn bójógún ẹ̀tọ́ a ní ẹ má pè mí bó bá jókun tí ó tọ́ èyí lọ́pọ̀ mọ́ tọ́ mi sọ pé kò dá yóò dá lọ́dọ̀ yìí lọ́dọ̀ tí wà ní ìyẹn o. ẹlẹ́dẹ̀ Oòduà ló bá wa mú Sunday wá pẹ̀lú ààrẹ Gani Adams ọ̀rọ̀ níyàn tó ní ìyẹn lájúlé ọ̀run mílà ló máa Yorùbá lójú àwọn aládẹ Yorùbá tí wọ́n ti kú tán sí lọ ẹ̀ẹ́dà òkú látànù títí lèlè àkọsà àwọn akọni nílẹ̀ yìí fún ọrùn ọmọ Yorùbá kálẹ̀ bọ́ kúrò lóko àwọn ẹrú àwa ara wa la máa gbára sílẹ̀ o lọ́ra sọ sílẹ̀ Yorùbá bí ọlá Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá mẹ́lẹ́ ìyẹn ọkùnrin tó kù lé láyé pé lápọ̀ ni Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá mẹ́lẹ́ ìyẹn ọkùnrin tó kù lé láyé pé lápọ̀ ni Professor Banji tó jẹ́ Akíntóyè wọ́n ní má mi kàn máa ṣe bó ṣe ṣe lọ akọni èèyàn ọmọ adé ẹ̀ mọ́ Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ ọmọ Yorùbá pátá mẹ́lẹ́ ìyẹn ọkùnrin tó kù lé láyé pé lápọ̀ ni. Bóyá kéré o, bóyá kéré o, ọmọ Yorùbá nítorí tó sọ fún gbogbo lájọpọ̀ òòrùn fún òǹtẹ̀ èrò bẹ̀jẹ̀ kárólé o láyé gbọ́ kúrò pẹ̀lú gbogbo àwọn ọba Yorùbá kí wọ́n sọ bójú wa ti là gbogbo àwọn ọmọ Yorùbá o kí wọ́n sọ bójú wa ti là wọ́n ní Yorùbá mọ̀ ọ́sán. ẹ káàsán lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò láti àárọ̀ tí a ti bẹ̀rẹ̀ mo kí ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media tí tó jẹ́ pé tá a bá ti pè yín ẹ máa ń wá ẹ̀yin lẹ máa ń wá àwa la máa ń wá ẹ̀yin la sì máa ń bá àmọ́ lóore o àmọ́ lóore ní gbogbo ìgbàkígbà tí ẹ máa ń darapọ̀ mọ́ wa ẹ ṣe gan ni.
Personally, I'm ready for war. Mo sọ fún ìjọ kìnìún àná mo ní kẹ́ dira. I told you the last time that you fortify yourself. Àwọn kan sọ pé báwo ni pastors máa sọ pé Some people will say, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify yourself. Báyà máa gbé Báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Kírísítẹ̀nì dé Nàìjíríà? When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th. They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ṣé lynched. Báìbù tá n ká yìí? The person that compiled the Bible for us. Ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wọn. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify myself Aṣíwájú ogun. and I will be a leader. Wọ́n tó lè dira fún ènìyàn. And if you can fortify people, fortify them. Àmàdìrà máa jagun náà. We will fight that war. Màá gbé Báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says there, Hébérù 6:1. Hebrews 6 verse Ó ní 1. ká fẹ́ kọ́ Kristi tì If náà. you set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹja complete, àkọ́kọ́ fi ti Kristi tì náà. we will now put it Ká lọ aside. jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Ó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name is Peter. Ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. Ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said no. Ti ìdàrẹ́ bọnú àkọ́. Keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, Ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. Ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell Lọ it. sí Luke 22. Go to Luke 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of the father and the land of the Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my father's rights. Má wòran owó ọmọ Yorùbá. So the Yoruba indigenous don't just hold your hands. Balẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. Alálẹ̀ bàbá wa. Our ancestors Á fún wa ṣe o. will help Àmín us. àṣẹ. Jésù mo gbàdúrà. Àmì àṣẹ Èdùmàrè. Ṣé ẹ ti gbọ́? Ẹ lọ gbé aṣọ ogun wọ̀. Ẹ jẹ́ ká gbé aṣọ ọmọlúwàbí wa ká bọ́ ńlẹ̀ ní àsìkò tí a wà yìí. Ẹ lọ dira. Ẹ lọ dira. Ẹ lọ dira. Ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ yìí o. Ṣé tún gbọ́ báyìí? Ẹ lọ dira. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ o. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ o. Ẹ lọ dira. Nǹkan ń bọ̀. Nǹkan ń bọ̀. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń dì sí ìfọ̀wọ́n èèyàn kọ́wọn èèyàn má fi ewé àtegbò kọ́ má fi dira kọ́ má fi ṣọ́ ara wọn nínú ogun tó ń bọ̀ yìí. Ẹ wà careful o. Ẹ jẹ́ kán ẹ sọ fún àwọn ọmọ ìjọ yín kán lọ gbáradì kí wọ́n lọ dira. Ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kọ́ lélẹ̀ ṣùgbọ́n ohun tí ó máa yọ wá nínú ewu kó má di pé àádọ́rùn mò ń tọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa jẹ́ tó bá yá. Òun la fi ń sọ eléyìí o. Kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn o. Àwa ò gbé ọ̀rọ̀ ẹ̀sìn dání bí o. Ètò agbára làwa wà fún. Ṣùgbọ́n eléyìí tó bá jẹ́ òun tọ̀rọ̀ òun ló fi dà pé a máa ń yí àbàrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan díẹ̀díẹ̀. Èyí tó bá jẹ́ òun tọ̀rọ̀ nínú ẹ̀ àwa máa sọ síta o. Àwa máa ṣe kí ni? A máa sọ síta. So gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan sí, ẹ já lọ gbáradì fún wàhálà tó ti wọlé dé yìí. Kí a lè borí ogun náà. So ájú wa ṣe o. Gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ṣé gan ni láti ẹ̀kan tí ẹ ti ń bá wa ń tẹ̀ ẹ ṣé gan ni. Àníwá yín tì o. Ẹ ṣé fún ìrànlọ́wọ́ tí ẹ ti ń ṣe fún wa. Ẹ má dẹ̀ gbàgbé láti sọ́pọ́ọ̀tì ìrìn àjò tí a gbé dání. Ẹ má gbàgbé láti sọ́pọ́ọ̀tì ọ̀gá wa náà Mr. Ọláyọmí Kóìkí. Gbogbo wa náà lè rí bí ọ̀gá wa ṣe ń ná owó náà. Kò ń ṣe oúnjẹ ni
Mr. Ọláyọmí Kóìkí ò rí jẹ kì í ṣe oúnjẹ ni wọn ò rí jẹ o kì í ṣe ibi ló ń pa wọ́n so ìdí nìyẹn tá a fi ń sọ fún yín ká bẹ̀ yín ká rọ̀ yín ẹ bá wa support ìrìn àjò tí a gbé dání ó nílò owó ó nílò owó so ẹ jọ̀ọ́ a bẹ̀ yín a rọ̀ yín ni ẹ bá wa support gbogbo ẹ̀ka tó bá yẹ kẹ́ support ájú wá ṣe o. Gbogbo ọ̀rọ̀ òdì àmì ìdáríjì ọ̀pọ̀ bàbá ṣùgbọ́n òdì iṣẹ́ ọlọ́run wà ní ìdáríjì láyé mi ò sáré sí wọn. Ayé ọlọ́fẹ́ ló bẹ̀ṣẹ̀ lọ́yọ̀ ọlọ́run foundation ni ó. Ẹgbẹ́ tún lọ iṣẹ́ ìrírí lọ́nà. Ayé ọlọ́fẹ́ ló bẹ̀ṣẹ̀ lọ́yọ̀ ọlọ́run ọdún láwọn ilé. Àwọn ní méjì rẹ̀ ṣé ìdí ẹlẹ́dùn rẹ̀ Olúwa fún ọ̀la ló ṣe. Ìlà ayé ẹ̀ka òbí ìlà ẹ̀ka ọ̀fọ̀ mi kọ́ fún Olúwa fún ọ̀la ló ṣe. Ìlà ayé ẹ̀ka òbí ìlà ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀,